lọ ní ọ̀pọ̀ kẹ́ríkà ní ìlú wọn ẹ̀jẹ̀ kálá filẹ̀ láti kò láìsí àwọn ẹgbẹ́ àtọ́nà sí ogún tẹ́jọ́ kí n ṣe òkú ọkọ̀ torí pé ó mímọ́ àbíkáàkọ̀ ẹni ìfọ́bákọ̀ tó tún bá rò ṣé kò bímọ ó bímọ ó tún gbẹ̀sán ẹ̀jẹ̀ tí ń jẹ́ ẹ̀kọ́ mi dáadáa a máa ṣòkú rẹ̀ a máa ṣòkú rẹ̀ ẹ̀rí fara lé ṣe kẹ́ sára oko ẹni tó wà lé ẹ̀rọ bàtà kò gbọ́ dáadáa pàápàá ẹ̀kẹ́ sájèrò ẹ̀jẹ̀ tó yẹ wọ́n pẹ́ dáadáa méje ni a máa ṣòkú rẹ̀ jọ fún fúlù a máa ṣòkú rẹ̀ nítorí pé ẹ̀gbà rẹ̀ ti wá ẹbí wa ní lórí ìtàgé àjọṣe wà àṣòkú rẹ̀ àjílágbọ́ ọ̀rọ̀ àmọ̀ lọ́jọ́ òkú rẹ̀ lọ́jọ́ ẹ̀ máa ṣe kí ni òun àkọ́kọ́ lọ́yà ẹgbẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ̀ka wá sí. olólùfẹ́ wa nílé lọ́kùnrin àti lóbìnrin orúkọ tèmi ni Tajudeen Gbàdàmọ́sí tí àwọn ènìyàn mi nínú ẹgbẹ́ eré ìtàgé pè mí ní coach táwọn olólùfẹ́ mi máa ń pè ní Mr. Adio. Ohun tá à ń ṣe dé ni pé à ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fún Dẹ̀jọ Túnfúlù tí ó lọ sinmi nínú Olúwa àti pé tí ẹnìkan kan nínú àwọn ẹgbẹ́ wa tó bá ti jọ́lọ́run nípè a máa ń ṣe ẹ̀yẹ ìjú wọn pàápàá jùlọ àwọn tó bá lórúkọ dáadáa tó ń jẹ́ ìlú mọ̀ọ́ká. Dẹ̀jọ Túnfúlù ó jẹ́ ẹnìkan tí ó ní ìtẹríba púpọ̀ tí gbogbo wa nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ kì í jà kí o ní ìlara ẹnì kankan kò síbi tẹ́ pè sí tí ò ní lọ kò sí ní tẹ́ ní kó ṣe tí ò ní ṣe dé pé àwọn olólùfẹ́ ẹ̀ gan pé Dẹ̀jọ afẹ́rí ẹ ìtẹríba ẹ̀ pọ̀ jù fún gbogbo ènìyàn ló fà á tí ohun tá à ń ṣe lẹ́yìn tó fi kún báyìí àdúrà mi wá ni pé kọ́lọ́n kó fọ̀run kẹ́ màá tún fẹ́ kí ó yẹ pé gbogbo ẹ̀yin olólùfẹ́ Dẹ̀jọ Túnfúlù kí ni òkú tún nídìí àdúrà ni kọ́lọ́n kó fọ̀run kẹ́ gbogbo ẹ̀ ṣiṣẹ́ kọ́lọ́n kó parẹ́ kó sunre gbogbo tó fi sílẹ̀ àti tó mí àti tí omi kọ́lọ́n kó kẹ́ wọn kó gẹ́ wọn ẹ ṣé gan. Today
Let's go.